èyí làwọn ohun tó ṣẹlẹ̀ lásìkò ìgbàdé Aláàfin Ọ̀yọ́ tuntun. òwe àtijọ́ kan tọ́pọ̀ èèyàn mọ̀ bí ẹni mowó nílẹ̀ Yorùbá sọ pé ìlú kì í wà láìní olórí. èyí fi hàn pé bí ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá ti ṣe pàtàkì bẹ́ẹ̀ lọ̀rọ̀ kí ìlú ní alákòóso tó dángájíá ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. torí bẹ́ẹ̀ kò lè yanilẹ́nu láti rí bí ìdùnnú ṣe ṣubú lu ayọ̀ nílùú Ọ̀yọ́ ilé nípínlẹ̀ Ọ̀yọ́ àti káàkiri ilẹ̀ Yorùbá nígbà tí Aláàfin Ọ̀yọ́ tuntun ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ kẹrìndínláàádọ́ta 46 lọ́jọ́ sátidé tó kọjá yìí. ọjọ́ mánigbàgbé ni ọjọ́ àbámẹ́ta náà ọjọ́ karùn-ún oṣù kẹrin ọdún 2025 yìí. ọjọ́ náà ni ọba tuntun gbadé. ọjọ́ náà sì ni gbogbo gbódùn róṣọ awuyewuye àti fàákájà tó dàbí dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì sọ́tún sósì lórí ọ̀rọ̀ ọba jíjẹ náà ròpin ìgbàgbé nígbà tí ọba Ọ̀wọ́adé gorí ìtẹ́ tó gbadé. gọ́ngọ́ sọ gidi nílùú Ọ̀yọ́ lọ́jọ́ náà akutupu sì hu pẹ̀lú. ṣé bó bá dọ̀rọ̀ àṣà àti ìṣẹ̀ṣe ìlú ìṣẹ̀ǹbáyé ni ìlú Ọ̀yọ́. ibẹ̀ sì ni ojúkò àṣà àti ọ̀làjú ọmọ Odùduwà ti bẹ̀rẹ̀. nítorí bẹ́ẹ̀ onírúurú ìran ijó ewì àṣà ìmúra àti àríyá ló gbòde kan lọ́jọ́ ọ̀hún. báwọn orí adé gbogbo títí kan Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tóun náà jẹ́ ọba tí fọba jẹ nílẹ̀ Yorùbá ṣe wà níkàlẹ̀ bẹ́ẹ̀ làwùjọ àwọn ládéládé lóyè sùn lọ jàrá tí àkàkàtọ́ àwọn èèyàn pàtàkì sì pé bíbà sí gbọ̀ngàn ńlá ìgbàlódé kan tí wọ́n ta sínú ọgbà iléèwé tó wà nílùú Ọ̀yọ́ lọ́jọ́ sátidé ọ̀hún. èyí ni díẹ̀ lára àwọn àrà kéńgé ijó àti ẹ̀ṣà tó wáyé níbẹ̀. ẹlẹ́wù ẹ̀tù ọlọ́sọ̀ọ́mọ orúkú sàbí abẹ́ẹ̀rí gbogbo Ọ̀yọ́ orí tó máa dágbé inú àpòrò tẹ̀lé ti wá ọrùn tí owó ìjìnbẹ̀rẹ̀ lẹ́kẹ̀ inú ẹlẹ́sìn àpòrò tẹ̀lé ti wá ìbàdí tí ó wọ̀ mọ́sáàjì aṣọ ọba tí tẹ̀lé yẹrin nẹ́bínú ẹlẹ́sìn àpòrò tẹ̀lé ti wá orí bá bí ń bọ́ láṣẹ àkànní ẹlẹ́wù ẹ̀tù ọlọ́sọ̀ọ́mọ orúkú sàbí àsìkò ní ọ̀sán wa lágbára ọlọ́run ọba ìgbàrá òtù gbogbo Ọ̀yọ́ lára àfẹ̀yìn ilé wa náà bí wẹ́rẹ́ àwọn ọmọ ìtọ́wọ́ làkóso. tí ọba Ọ̀wọ́adé dé adé tó sì gún wà gẹ́gẹ́ bí ọba tán ó sọ̀rọ̀ ìdúpẹ́ àti ìmọrírì láti fi ìdùnnú rẹ̀ hàn bó ṣe ń wo ìyàwó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tóun náà di olórí tuntun.
ikú bàbá yèyé sọ pé. àdó ti ẹ̀yìn náà ẹ̀rọ wa fi dá yín lójú pé ní ọjọ́ ìní pé ìlú Ọ̀yọ́ lásìkò títí ní o ní ìṣàgbogbo ipa tó wà ní agbára mi náà láti rí pé ìlú Ọ̀yọ́ ó ní ìlọsíwájú mọ̀ pé láṣẹ ìmọ̀ rẹ̀ lásìkò ọba Abímbọ́lá Akínwálé gbogbo aláàrẹ̀ tí wàá ṣe níbẹ̀. ní ọwọ́ apá òun ká orí àtẹ́lẹsẹ̀ tí ń ká òun ọwọ́ apá òun ká gbogbo gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí alákòóso tó ga jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ tó gba ògo àṣeyọrí náà. Ó fi ìdùnnú rẹ̀ hàn, ayọ̀ sì hàn lójú rẹ̀ bó ṣe ń sọ̀rọ̀. Àmọ́ ó tún sọ̀rọ̀ ìkìlọ̀, ó sì dọ́gbọ́n tú àwọn àṣírí kan nípa ìyànsípò Aláàfin Ọ̀yọ́. Ẹ gbọ́ bó ṣe wí. Ó ti ṣẹlẹ̀ o, àbí kò tí ì ṣẹlẹ̀? Nínú agbo yìí, ẹ jọ̀ọ́, tá a bá rí ẹnìkan tí ó wá bá mi láti influence selection Aláàfin, mo fẹ́ kẹ́ni náà nawọ́ àbí kó bọ́ síta bí. There's nobody, no one. So when they brought to me the first selection process, tí wọ́n láwọn ti mú ẹnìkan, kẹ́ni náà dẹ̀ lọ sórí rédíò tó lò ní Aláàfin elect. Mo wá ṣe ìwádìí, mo rí i pé àwọn kan gbowó ni, and I ask myself and my conscience, is Alaafin's stool for sale? And I said no, I cannot defend it before my homemaker. So gbogbo àwọn tó ń bínú, àwọn tí wọ́n lérí pé àwọn fẹ́ lọ sí court, kí wọ́n lọ bèrè lọ́wọ́ àwọn ará Èrúwà o. After almost over 20 years, court removed Eleruwa. They went through the process again. The same person náà ló tún ti débẹ̀ ẹ̀ ń sẹ́ as Eleruwa. So ẹ tó bá lọ sí court, don't go there and waste your time, waste our time. Ọlọ́run ti yàn fún wa, Ifá fọwọ́ sí, Ọ̀yọ́ fọwọ́ sí, Ọ̀yọ́ state fọwọ́ sí, Ṣèyí Mákindé náà fọwọ́ sí. Ẹ ó rántí pé ọdún kẹta lẹ́yìn tí Aláàfin àná gbéṣẹ̀ ni ọba Òwádé gorí àlééfà yìí. Aláàfin karùndínláàdọ́ta olóògbé Lámídì Àtàndá Adéyẹmí wàjà lọ́jọ́ 22 oṣù kẹrin ọdún 2022 lẹ́ni ọdún 83 83. Òun sì ni Aláàfin Ọ̀yọ́ tó sì pẹ́ jùlọ lórí àpèrè. Ọdún 52 52 ló fi fẹlá ọba. Ọ̀pọ̀ èèyàn ló sì mọ ìṣàkóso rẹ̀ sí rere. Ìta fàájì ṣe kábíyèsí fọ́ba tuntun o. A ṣàdúrà pé kí ìgbà rẹ̀ tu tẹrútọmọ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lára. Ká dé pẹ́ lórí o.